Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo ti dé bí mo ṣe máa ń dé. Yes, on my Ramadan series recipes. Òun ni mo ti land again. Kí ni mo máa mú wá fún yín iṣẹ́ tí mo ṣe máa ń ṣe? Mo máa mú àwọn healthy juice, healthy drinks and healthy meal wá fún yín so that ẹ mọ nǹkan tí ẹ máa fi ṣínu. Bóyá yálà ìtẹ́ máa fi ṣínu gangan tó jẹ́ main meal or ìtẹ́ máa kọ́kọ́ gbélura kẹ́ tó jẹ́ main meal ni. That is why I am here. Kí ni mo fẹ́ yẹ ká fi ṣínu ní èní? Ìyẹn ni peanut butter milkshake. Ẹ máa ní kí mo tún gbé yín lọ. I no carry you go where you no know because mo fẹ́ jẹ́ kí ara yín kó ṣe kí ni kó máa jọ̀lọ̀ sí ni. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ motto tí mo sọ fún yín ní Ramadan series yìí, wọ́n ní pé káwọn ẹni tí ò gbààwẹ̀ kó máa sọ pé Alhaji Alhaja ṣé ń gbààwẹ̀ ṣàkẹ́ wọ́n máa sọ fún wọn pé má worry Alase ló ní secret yẹn. Kí làwọn èròjà mi kò pọ̀ jù? Ẹ ti gbọ́ peanut which is ẹ̀pàrẹ́ ẹ̀mẹ́pà kẹ̀dẹ̀ mú date ẹ make sure pé ẹ ti soak date yín kẹ̀dẹ̀ yọ gbogbo àwọn seed inú ẹ̀ torí pé ẹ mọ̀ pé blender ni àlòjù òun la máa fi lọ gbogbo ẹ̀ then peanut wa òun lélẹ̀ ní wàrà ṣẹṣà báwo la ṣe máa ṣe òun ni ẹ dà milk ẹ ti rí báyìí ẹ wá da ẹ̀pà sí milk tí mo kọ́kọ́ fi tẹ́lẹ̀ yẹn ni pé kó head lílo ẹ̀ ṣó ti yé yín kẹ́ wá da ẹ̀pà yín sí as much as you want it. So mo ti soak date yìí so tẹ́ bá ṣe ń wò mí báyìí tó bá pé ilé lẹ́wà ẹni ọmọ dàbínú yẹn soak ẹ̀ fún mi ṣé yé yín òun ni because mo ṣan dàbínú mi dáadáa so mo da omi ẹ̀ sí now àmà wá òun rè peanut lélẹ̀. This milkshake kó máa jẹ́ kára yín kó ṣe kí ni kó jọ̀lọ̀ kó dẹ̀ kọ́kàn yín kó simmer dáadáa so peanut yín lélẹ̀. Ní báyìí máa wá da milkshake yín ẹ ti rí máa wá da sí. Ẹ jẹ́ ká lọ báyìí. So fi high speed ní sínú ẹ̀ báyìí ṣó ń yé kébù aláwẹ̀ yìí kí ni nǹkan tó ń sọ káàkiri no gree for anybody ara yín gbọ́dọ̀ jọ̀lọ̀ kí ọmọ sọ pé kí ló dé ṣé àwẹ̀ náà ló jẹ́ kó wá máa wò pàkópàkó báyìí don't give that the smell. Èyí wà lẹ́nu òsì nǹkan níbo nínú ilé ìdáná Alase Nimi. Mo lérò pé ẹ like recipe tí mo mú wá fún yín lénìí. Please try recreate it and always share my videos. Please mi ò ṣakọ mo bẹ̀bẹ̀ ni. Ẹ jẹ́ ká ríra ní ọ̀la fún another great recipe tó máa ṣara yín ní àǹfààní. Ire o lọ́jọ́ gbogbo Ramadan Kareem.